gẹ́gẹ́ bí mo ti sọ wípé ara àwọn tuber crops ni tuber crop òun ni kókò tó ń wò yìí. Kí ni tuber crop? Tuber crop náà làwọn tó jẹ́ wípé inú ilẹ̀ báyìí làwọn ti máa ń mú èso wọn tá a máa ń jẹ, inú ilẹ̀ ló máa ń wà. Tó bá wọlé báyìí tá a bá wú báyìí ẹ̀yìn o lè jẹ́ ọmọ 5 o lè jẹ́ 10 ó dúró lórí bẹ́lẹ́dùmarè bá ṣe fọmọ kẹsí tí àwa ó jẹ. Ó ní kọ́kọ́ ni tuber crop o wò ìmí ìtúni ẹ̀gẹ́rẹ́ o torí mo mọ̀ pé òtún délé mọ̀ nǹkan fi ń ṣe gààrí tẹ́ mọ́ ń gbé lọ sùkúù tẹ́ mọ́ ń mu tẹ́ mọ́ fi tẹ́bà àrí báyìí orí báyìí ìdí inú ebè báyìí òun lóúnjẹ rẹ̀ wà nígbà bá wù jáde ìdí tá a fi mọ́ ń pè wọ́n ní tuber crop nù àwọn tó jẹ́ pé tún wò báyìí ara wọn náà tún lélẹ̀ báyìí ànàmọ́ ni bóun náà bá ti wù báyìí ó ti rí báyìí ara wọn náà tún ní o tún wo iṣu rèé o iṣu tó jẹ́ wípé gbogbo ìgbà ẹ̀ lè mọ̀ mú iṣu lọ ilé ẹ̀kọ́ yín iṣu rèé òun là lọ́mọ ẹ̀yìn o òun náà bó ṣe wà yìí tuber crop bí ṣe rí ni inú ilẹ̀ báyìí òun náà ní iṣu wà wọ́n yìí káṣu lórí igi bí ọsàn o inú ilẹ̀ ni wọ́n yìí sì ká ànàmọ́ kókò ẹ̀gẹ́ wọ́n yìí ká lórí igi o inú ilẹ̀ ni àwọn tí wọ́n ká lórí igi táwọn rí inú ilẹ̀ àwọn là ń pè ní tuber crops.